lórí gbogbo tí ń jẹ́sìn wọ́n nílùú tí àgùntàn bá sí aṣáájú wọn tó sì jẹ́ pé gbogbo àwọn tí wọ́n tò lẹ́yìn àgùntàn yìí kìnìún ni wọ́n, ẹkùn ni wọ́n, kò sójú táwọn ẹlẹ́kọ̀ọ́ máa fi wo àwọn tí wọ́n tò lẹ́yìn rẹ̀ tó ju pé àgùntàn náà làwọn náà lọ. Torágùntàn lọ ṣáájú wọn. Kódà kí àmọ̀tẹ́kùn wà nù wọn, kẹ́kùn wà nù wọn, kíkìnì wọn wà nù. Ṣé láti fàgùntàn ẹ ti ṣáájú yín náà? Àbáṣù lójókòó. Àbáṣù lẹkùn tí ń pẹkùn ẹgbẹ́ rẹ̀ ránṣẹ́. Àwọn nílùú tẹ́kùn bá wà tó já ṣáájú wọn àbí Faidor. Àbí ogun tí wọ́n sọ rí bàbá wa nípa kátàkù ní bẹ́ẹ̀ ni. Àtúrẹ́ ilẹ̀ rí mojú. Ogun náà yàtọ̀ bá dé bẹ́ẹ̀. Ọba mọ̀ọ́mú di bámúbámú. Ẹ bá ní kọ́ ọmọ iye bàbá rẹ̀ ń ta oko ní ìkúlù mọ̀ dáhìnà àdánọ́fsì yìí wọ́wọ́ kẹta. Òyìn kọ́ ọ̀wọ́ ló ní bàbá ní oore ká sọ pé oore lélẹ́yìn. Ìgbà tí ń tà lọ́rin lọ́rẹ, ìgbè táwa lọ́rẹ rú bàbá yìí. Àbí wọ́n ní bàbá kan àká. Àwọn tẹ́lẹ̀sì kọ́ òsì ní parọ́. Ìlú tẹ́kùn bá ṣáájú wọn tẹ́ bá fẹkùn ṣáṣáájú. Àyè bàbá rẹ̀ mọ́ fà. Ìlú tẹ́ bá fẹkùn ṣáṣáájú. Kọ́lá bá bá rákùn tàn kọ̀ọ̀kan nínú ẹkùn náà ní gbogbo wọn mọ̀ jẹ́. Ẹ̀mú arántí Àkúrẹ́. Àtọ̀ ọ̀dà ẹ̀sà fìlú lẹ̀. Èyí máa ń mo ṣe fẹ́ kí bàbá yìí ni. Ká kí wọn gan ó ti pé sì dẹ ní ká sọ. Ọlọ́run jáde bàbá ìmáàmù pẹ́. Ìmáàmù abiyamọ. Ìmáàmù mọ̀. Ìmáàmù ẹ̀sìn. Ìmáàmù ojú títì. Ìmáàmù wà. Ìmáàmù ìmáàmù gbogbo kọ́dà. Ọlọ́run jáde yín pé bàbá. Ọlọ́run jáde yín pé o. Àwọn akẹ́ àwọn bàbá wa ìmáàmù international mọ̀. Àwọn local mọ̀ wà. National mọ̀ ọ wà. Àwọn international rẹ̀ tí ó sì rọ adákẹ́ báyìí. Àwọn ọba kọlù ọmọ kọkọlù kan. Ọba ìmọ̀ mọ̀lẹ́. Kọ́dà kó gbé kó lágbá kó tún gbé lèbó. Kó gbé kó lèbó kó tún gbé lọ. Àwọn kó gbé kó Hausa kó tún gbé lọ Fúlàní. Alẹ́ ọba bàbá ìmọ̀ mú bẹ́ẹ̀ ni dìmú. Kéwú tí ò dúdú rárá ni. Ọlọ́run. Ẹ̀yin náà Faidor yìí lọ fẹ́ wádọ̀ tiwa náà lọ sàn wádọ̀ tiwa náà. Àwọn náà ní asáré mú. Bí nǹkan bá ti fẹ́ sábà mú alẹ́ abá ti wojú yín báyìí. Ọlọ́run ní ẹ sí ká ṣàfihàn. Ọlọ́run jáde àlùbáríkà yín pẹ́. Ẹ̀yin náà lẹ́yìn, ẹ̀yin ìhun náà lẹ́kùn. Tẹ́ líìdì lọ́rin. Gbogbo èèyàn wọn ka gbogbo àwa náà kún kí ni o ẹkùn. Ẹ̀yin sábùntàn. Àwọn bàbá máa ń gàmbàrí. Ọlọ́run jáde àlùbáríkà yín pẹ́ o. Bàbá ìmáàmù gàmbàrí. Ọlọ́run jáde àlùbáríkà yín pẹ́. Bàbá ìmáàmù gàmbàrí. Ọlọ́run jáde àlùbáríkà yín pẹ́. Ìjọ wọn gbé wá sóbí ní mímbàrí bàbá Sheikh Alimi. Pẹ̀lú ìyọ̀nda bàbá wa ìmáàmù àgbà. Mo ní wọ́n lọ Ìlọrin tó kù sí fi gbogbo àwọn eléyìí ta lọ́rẹ̀ báyìí. Ìlọrin mo rò pé alẹ́ àtàlẹ́ lè sáàrì kí inú Ìlọrin ò lè gbàgbé ìjọ́rùn láyéláyé. Wọ́n tún fún wa ìkánú tí ọmọ lágbáwá kan rí lọ́nà tí wọ́n gbà tún fún wa jọ̀hún. Gbogbo ìlú sì gbádùn. Ibi àwọn tí wọ́n lídìí wa iṣẹ́ ẹkùn ni wọ́n ká tó wá sọ pé bàbá wa Jánùsì. Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́. Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́. Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́. Bàbá wa afárabà náà Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́. Àwọn bàbá wa tìmùtìmù tẹ́ fi sẹ́yìn tí wọ́n wà lẹ́yìn yín ni. Bàbá wa àti wàjídú àyè àkọni àti wàjídú aláàbẹ̀sàlú wà á tó ìlà ọ̀bì kó tó ìjà òun. Ọlọ́run wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹgbàá gbogbo àwọn kéékèèké ni. Àwa abalẹ̀ ni wọ́n tún ṣe lọ́dọ̀ mi dárò lórí Ọlọ́run jẹ́ ajá àlùbáríkà yín pẹ́. Àwọn bàbá wa pàkátà bàbá wa tún ògbó Ọlọ́run ní jẹ́ gbóníṣì. Ọlọ́run ká ẹ dàgbà ẹ dògbó láyé àtẹ̀yà tó gbọ́ àwọn àgbàlagbà àtàwọn náà Ọlọ́run àní
bàbá wa Tijaniyah bàbá mi nù ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ o wọ́n ní mọ́sálásí yín ló tóbi ju gbogbo Ìlọrin yìí ọlọ́wọ́ ó jẹ́ ká ajá àlùbáríkà yín pẹ́ ni ọlá Al-Qur'ani bàbá dáadáa ni wọ́n onínúure ni wọ́n bàbá wa lérúgbúyà yìí bàbá ọlọ́mọ lóra àwọn ni bàbá ọlọ́mọ àgbà ẹ̀ sì náwó bàbá ọlọ́mọ àgbà yà nígbà tí ì ná èmi tí a tó lè mi bá ti náà bàbá yìí èmi wọn fẹ́ kí wọ́n dùn lọ lẹ́nu ọlọ́jà ajá àlùbáríkà yín pẹ́ bàbá wa ẹ̀ mọ́ fà mo fi àbàbà ẹ̀ mọ́ mú wọ́n máa fà wá bẹ̀yìn ẹ̀ mọ́ bínú sẹ́ni pé pẹ̀lú náà níṣẹ́ wà níbi ìlẹ́nu kò tún lọlẹ̀ yìí sì gbọ́dọ̀ lọlẹ̀ báwo àbẹ̀ ẹ̀kọ́ ni àbàbá yìí nìkan gbogbo lọlẹ̀ bẹ́ẹ̀ fún àmọ́ mo fi àbàbá yìí bẹ̀ yìí ẹ̀ dàpọ̀ ẹ̀ má bínú ẹbí kan náà ni wá fi bàbá bẹ̀ ẹ̀ má bínú ó ti yé ọmọ ìyá àdúrà ọ̀ ọlọ́wọ́ jàjà èyí tí ilé kí wọn mo dé ìyàwó là ń múra bàbá tọ́ mo rò pé ìṣẹ́jú kan náà ni gbogbo ẹ̀yin àfáàtẹ wà ń dòkó ọlọ́run jà ní yín pẹ́ o ọlọ́run jà ajá àlùbáríkà yín pẹ́ ẹ̀rọ̀kọ̀ ẹ̀fẹ̀ríjì mi mo gbé wọn bá ti kí àwọn àgbàlagbà wọn bá ti dá mi sẹ́rí àfáàfin fẹ́ mo fi kíwù mo fi bì ọ́ àjọ máa ń pàdé púpọ̀ ni òtọ̀ wọn náà wọn bá kí gbogbo àwọn àfáà yòókù lọ mo rò pé ká máa fọ̀rọ̀ kúrò láàrin ìṣẹ́jú ẹyọ kan péré torówó la fẹ́ gbà yín àyín fáwọn àgbàlagbà ọjọ́ wáàsí kò ní ọjọ́ kiri ọjọ́ owó ni àwọn tó lọ́rọ̀ lọ́rí wọ́n ní Ubandoma mama àgbà Ubandoma mamu Fúlàní Ubandoma bàbá mọ́mọ́lé Ubandoma bàbá mọ́m Gàmbàrí Ubandoma bàbá wa Ajálẹ́sì Ubandoma bàbá wa Abọ́rábàná àwọn ní máa pariwo lé rẹ́díò ojoojúmọ́ báwọn ni wọ́n rán òun sẹ́ abẹ́yìnká ẹran mi sẹ́ni ṣẹ́ṣẹ́ wa límì àwọn náà wọ́n rán wa wípé gbogbo tó bá fẹ́ kábùkù bá ẹ̀ka àwọn àgbàlagbà ìtawà wà fún mi ìtawà bàbá Sheikh Adamu ṣe tó ń gbé kalẹ̀ nù ìgbé ọ̀hún tó bá fẹ́ sàlùbáríkà lù yìí kó ń gbé ìtawà bàbá Sheikh Kamali ṣe náà nù àwọn bàbá alágbàjì tí wọ́n ṣe nù bàbá agbábìrì wọn tó ń ṣe àmọ́ àní sọ lọ́nà ìfẹ́ ẹnu àní sọ lọ́nà tí ò sínú Al-Qur'ani lọ́nà tí ò sínú Sunnah Muhammad ẹ̀rí pé wọ́n láwọn rí mi níbi ìkómọ ọ̀sán àwọn bàbá ìmáàmù fi ní wá clarify ẹ̀ fún wọn wọ́n mọ̀ pé ọ̀wá bíi ìkómọ ọ̀sán ìyàtọ̀ ń bẹ láàrin kásọmọ lóókọ àti kákọmọ ìyàtọ̀ ń bẹ láàrin anakallahu asalatu anabi qala nabiyyu sallallahu alayhi wa sallam mo mọ̀ pé nínú àwọn tí mo bá kí nínú àwọn bàbá ìmọ̀ bá gbòó ni àfáwà aládìsí ní gbogbo Ìlọrin yẹ́nyẹ́rùn wọ́n lè ka ọgbọ́n àdìsí wọ́n ti parọ́ ní tí wọ́n jà nù ọgọ́rùn-ún àdìsí tọ̀ àwọn àdìsí wọ́n wíwẹ̀ wọ́n lè kà á nínú àwọn tí ń jẹ́ sàhábà lọ́dọ̀ bàbá ìmọ̀mọ́ àgbà lọ nígbà tó àwọn báyìí bá jẹ́ sàhábà lọ́dọ̀ bàbá ìmọ̀mọ́ àgbà bóò ni wọ́n mú un náà ó sì wá tó ẹ wúrọ̀ àwọn tó tóbi báyìí wọ́n wá ń jẹ́ sàhábà lọ́dọ̀ wọn ẹ tó ajẹ́lẹ́ níbo lòun ò ṣe tó nítorí máa fi yé wa pé ẹkùn ni máa mú ẹkùn tó ń jọba lérí àwọn ẹkùn ọlọ́jà jájá àlùbáríkà nígbẹ́ tọ́ ẹ̀rí pé ká máa ń fagun ìṣẹ́jú kọ́ra ànímádìsí kẹ̀kẹ́ wa ànímáyà Al-Qur'ani kẹ̀kẹ́ wa àti tírìtì ẹni rédíò pẹ̀lú ọkọ̀ àwọn àfáàgbà pẹ̀lú ìyọ̀nà bàbá ìmọ̀mọ́ àgbà lérí mímbà ní ṣéwà alẹ́mi ní Sóbì FM àtírìtì ẹgbẹ́ àwọn fẹ́ bẹ̀rẹ̀ ń lọ rí pé kí wọ́n máa kó ọmọ lọ́sàn-án kí wọ́n máa so kọ ọmọ lọ́sàn-án àwa níyàtọ̀ ń bẹ láàrin ká kó ọmọ lọ́sàn-án àti ká so kọ ọmọ ní ọ̀sán àwa ní ó dáa níbi tá a lọ alógbó mọ̀dáìbù pátá àwa padà sọ́dọ̀ Màlíkíyà àwa mẹ́rin mẹ́tàlá wa wọ́n bá lọ sóbí pé kọ́ bọ́ mú ó fún ọ ìṣẹ́jú kan ó fún ọ amẹ́rin mélòó wa mẹ́tàlá àfáàfífẹ́ ọwọ́ amẹ́rin gbà ọ́ àwa ní duhan àbí dọ̀hàwátàn bẹ́ẹ̀ sì máa bá nu tí àwọn Màlíkíyà nù duhan àwọn dọ̀hàwátàn tí wọ́n máa gbé wa nù ìpè èyí tó dáa jù òun ni ká so kọ ọmọ ní kíni o láàárọ̀ kùtù àkíkọ̀ rẹ̀ ká ṣe ní kíni o láàárọ̀ báyé bá ṣe wá rí bá a ṣe ń lọ ayé lọ yìí kò sáyè mọ́ àwa ni ọ̀dà àwọn tí wọ́n láwọn ń sọ lọ́sàn-án dandan kọ́ ni kérò ọ̀pọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ bá ti pé méjì mẹ́ta ẹ sún kọ́ ọmọ ẹ bá sún kọ́ ọmọ ẹ wá fìgbà táwọn èèyàn bá jẹun ẹ lò fi sí ọ̀sán
ẹnì ìgbà táwọn èèyàn bá jẹun tẹ́ pàpè jẹ báyìí ká fi sí ọ̀sán ẹ̀rí bí 13 sí 11 sí 13 la mú wa. lérí ẹ̀rọ sọ̀rọ̀ káàkiri èyí ò náà bàbá Onikahun àwọn àlífà tí wọ́n ṣe nìyẹn ló fi rémi náà níbí ló fi ráwọn bàbá wa ìmọ̀ máa gbà níbí àwa so ọmọ lọ́sàn-án bàbá wa ìmọ̀ bàbá wa àlífà Onikahun wọ́n ti sọ láàárọ̀ ìjọ kẹjọ tá a bímọ ẹ wá tí bàbá yìí wá tó lépa lónìí tí o bá fi pé òun ni kí ni o òun ni pé alálùbáríkà tí gbogbo wa ẹnu gbogbo lórí kò wípé bàbá yìí alálùbáríkà ìgbà tí ń fún wa nírú àwọn ìmáàmù rẹ tí wọ́n yìí tún ó lékún gbogbo ń kálukú wọn du àlùbáríkà látara ká ìwọ̀n abímọ tí mo súnmọ́ màmú tó ẹgbẹ́ lè màmú mò ń gbé mò ń sùn wọn wá ní wàá tọrọ àlùbáríkà fọmọ tèmi ọmọ tá a sọ lóko ńjọ́ kẹjọ láàárọ̀ kùtùkùtù wọn bá yọ wá sí àlùbáríkà sí owó àlùbáríkà gbogbo atọ́jú lọ́wọ́ owó àlùbáríkà látọ́jú ọwọ́ ní bàbá wa àlífà Onikahun kó ọmọ lọ́sàn-án èso kó ọmọ lọ́sàn-án ó kọ táwọn àgbàlagbà pẹ̀lú ìjọba àbá ìmáàmù tí wọ́n ti sọ ní ìjọ kẹjọ òun náà iná ní bàbá wo tún gbé jáde wọ́n ti so kọ ọmọ wọn ní àwa jẹun kó mọ ni a sì ti fẹ́ràn àkíkọ ọmọ àti pàǹdọ̀hún náà láàárọ̀ kùtùkùtù bí ọba tẹ̀ yí ọ gbàgbé gbogbo àdínlà gbàgbé gbogbo evidences sóde tọ́ ẹ ọlọ́run sóde dùn mọ́ mo kọ ọmọ rẹ lọ́mọ ọ̀sán kọ́nà ọba ní wíńdà lùkúránì yóò ní búkìrà tán èwo lọ ṣáájú ṣé àṣìta lọ ṣáájú búkìrà tán ànábi sọ pé ju ìlà bárakà tó mẹ́tì fi bukúrì hà àárọ̀ kùtùkùtù lọ́wọ́ fún bárakà àlùmọ́ ìmọ̀ àná àwọn ọjọ́ àlùmọ́ àná Muhammad sí onídùnmọ́ àná wọn kọ́ ọmọ wa lọ́mọ ọ̀sán àwa ti so kọ́ ọmọ tiwa láàárọ̀ ọ̀sán kọ́lá wa ń ṣe kí ni o là ń so kọ́ ọmọ à ń tọrọ àlùbáríkà lọ́dọ̀ bàbá wa ìmáàmù ni èyí tí wọn náà bá fẹ́ ṣe dákun tó rọ lọ́hùn tó bá bímọ so kọ́ ọmọ rẹ láàárọ̀ àwọn àgbàlagbà so wọn náà ló kọ́ láàárọ̀ ló fi lálùbáríkà ẹ mẹ́jà bójú ọ̀nà àwọn àgbàlagbà jẹ́ wọ́n ń tíráì láti gba tẹ̀sùbá lọ́wọ́ wa wọn ò rí gbà wọ́n ń tíráì láti gba sàlátùl fàátì lọ́wọ́ wa wọn ò rí gbà wọ́n fẹ́ gba kámílà lọ́wọ́ wa wọn ò ṣe kíni wọn ò rí gbà wọ́n fẹ́ gba dàláìlì khairáàtì lọ́wọ́ wa wọn ò ṣe kíni o wọn ò rí gbà wọn ò sì ní rí gbà ọ̀dà Al-Qur'ani toró mi Ìlọrin nu wọ́n fẹ́ wá gba ká máa ṣe wòlímà ká máa ṣe mòlúdì wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa èmi kọ́kọ́ takò wọn nílọrin yóò nígbà wọn kọ́ sọ pé wọ́n ṣe mòlúdì èmi kọ́kọ́ takò wọn àdúrà ẹ̀kọ́ ni oníkòtún tí ń jẹ́ bẹ́ẹ̀ pé mòlúdì dáa wọ́n wá fẹ́ gba àwọn òrí gbà mo sì kí mòlúdì bọ́nu mọ̀sọ́lù mùrísàlà ni ìwọ́n tó bá ta hádà mi máa bọ̀ wá èmi ò mébúbú àmọ́ ìgbètìrà fún ọ ilé ìṣúná pẹ̀lú ṣìkọ́ ni wọ́n ti kọ́ wọ́n náà ká èmi náà ká àwọn àkùnọ̀dọ́ ẹkùn bàbá wa wípé àlàhákàmù àlìfẹ́ sọ́lù ẹ wá fàṣọ́là bẹ́ẹ̀ nàná ẹ wá bá wa dájọ́ ọlọ́jà ajá àlùbáríkà àrípẹ́ ọlọ́jà ajá àlùbáríkà àrípẹ́ o ọlọ́jà ajá àlùbáríkà àrípẹ́ ọlọ́mọ̀sẹ̀ ọmọ wa lọ́mọ ọ̀sán wájà ń kó mọ lọ́sàn-án súnà yẹn àgbààgbà tẹ fílẹ̀ ní pé àárọ̀ kùtùkùtù là á kó mọ níbi ẹ̀sìn ti wálẹ̀ yìí náà ilé Haúsá àárọ̀ kùtùkùtù láàrin ìṣẹ́jú mẹ́wàá wọ́n ti kó mọ tán láàárọ̀ bàbá ló tó fẹ́ ṣerú eléyìí tá à ń ṣe tó ń wá àlùbáríkà fọmọ rẹ àwọn ẹni àlùbáríkà lọ́sàn-án tó bá darí ibi iṣẹ́ táwọn yẹn bá ṣe ibi iṣẹ́ tán àmọ́ wọ́n jẹ́ káàárọ̀ òfu ọmọ rẹ rù ọlọ́run ní sọmọ alọ́mọ̀ọ́sán o ọlọ́run Al-Qur'ani pẹ̀lú ìyọ̀nà bàbá wa ẹ̀fẹ̀ díjì mi tọ́lọ̀ ní bá gùn ọlọ́run jẹ́ ajá àlùbáríkà.